nítorí APC PDP ADC Bala Bala ní Bauchi àti àwọn awòràwọ̀ àti àwọn wòlíì àtàwọn àáfàá àtẹyanrìn kò tí ì sẹ́ni tó rí i nínú wọn tàbí tó lè sọ bóyá Bala ló bá Bala ni àbí Bala ló bá Bala. ṣùgbọ́n ohun tó hàn tí àwọn aráyé ń rí ni pé ọ̀rọ̀ òṣèlú Bala ní Bauchi ń jù bàlàbàlà àfi bíi labalábá tó ń fẹ̀gbẹ́ rìn wọgbó lọ. gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammad náà ti sọ fún gbogbo ayé báyìí pé oníwóróbo tí kò ní káńtà tí kò ní ṣọ́ọ̀bù alárìnkiri òṣèlú tí kò ní pátì freelance politician lòun báyìí o. orúkọ tó sì bá ọkùnrin náà mu gidi ni ẹni orí o bá lọ. àmọ́ ọ̀rọ̀ náà burú gan-an ṣá. kìnìún náà sì fi irú àwọn òṣèlú tí a ní ní orílẹ̀-èdè Nàìjíríà tiwa yìí hàn ni. àwọn olóṣèlú tí máa bẹ́ kiri bíi láǹbẹ́ tí wọn kò torí ohun méjì ṣe òṣèlú yìí ju ipò àti agbára tí wọn yóò lò fúnra wọn lọ. àwọn ni wọ́n máa ń tinú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sí kan láì bìkítà ètò àti àlàkalẹ̀ irú ẹgbẹ́ bẹ́ẹ̀. àwọn olóṣèlú tí wọn kò ní àrògún kan pàtó lórí ẹgbẹ́ òṣèlú tí wọ́n fẹ́ ṣe tó jẹ́ inú ẹgbẹ́ tí wọn yóò bá ti rí ipò gbà nìkan ni wọ́n ń bá lọ. fún ẹnìkan tó ti jẹ́ alága ẹgbẹ́ àwọn gómìnà inú ẹgbẹ́ PDP tó sì ní gómìnà bíi 13-14 lábẹ́ ẹ̀ nígbà kan ọ̀rọ̀ náà burú jáì. àmọ́ kí lèèyàn yóò sọ wọ́n pa ẹmọ́ lóko ilá wọ́n sì mọ́ ọbẹ̀ ìlàsà ta ni ò wá mọ̀ pé ibi ẹmọ́ bá wá lẹmọ́ bá lọ. ìyàwó tá a bá fi jó fẹ́ ìran náà ni yóò padà wò lọ. Peter Obi ló lọ ká ọkùnrin gómìnà náà mọ́ ọ́fíìsì ẹ̀ ó lọ bá a ṣèpàdé ní ọjọ́bọ̀ Àlàmísì ọjọ́ 23 oṣù kẹrin yìí. nígbà tó sì ń lọ ó tún mú àwọn sẹ́nẹ́tọ̀ ilẹ̀ Ìgbò bíi mélòó kan dání. wọ́n lọ bá Bala Muhammad nílé ìjọba ní Bauchi. wọ́n sì bá a ṣèpàdé ìpàdé tí wọn kò sọ àbájáde ẹ̀fẹ́ nìkan. àmọ́ níbi tí ọ̀rọ̀ wà yìí kò sẹ́nìkan tí yóò ní òun kò mọ ohun tí Peter Obi ń wá kiri. Peter Obi ń wá ẹni tí yóò ti òun lẹ́yìn nínú ẹgbẹ́ ADC kí òun lè gba tíkẹ́ẹ̀tì láti du ipò ààrẹ. àwọn Àtíkù ti gbógun tì í láti bẹ̀rẹ̀. wọ́n sì fẹ́ fi hàn pé bí ọmọdé bá láṣọ títí kò lè ní àkísà bí àgbàlagbà àti pé bí ọmọdé bá lóògùn ìjà ẹgbẹ́ ẹ̀ náà ni yóò fi bájà pé láìkó ẹ̀kiri bàbá ẹnìkan ò lè fáwọ́ ẹ̀ ṣègbẹ̀dù. Òbí náà ti mọ̀ bẹ́ẹ̀ báyìí àtìrò mẹ́sẹ̀ kó lé ogún débodè lòun náà ń ṣe kiri. ohun tó gbé e lọ sọ́dọ̀ Bala nìyẹn. òun fẹ́ kí Bala wá sínú ADC kó lè wàá gbèjà òun bí àwọn àpapọ̀ ẹlẹ́yẹ bá fẹ́ dojú ìjà gidi kọ òun. ìṣòro tó kàn wà níbẹ̀ ni pé béèyàn bá ń rò màlà tẹ́lùbọ́ ẹ̀ bá kù díẹ̀ kó tó ilé Bala eléyìí kọ́ ni yóò gbà lọ o nítorí Bala yìí kò jọ pé ó fẹ́ lọ́wọ́ sí sísebẹ̀ tàbí rírò màlà. Bala tó ń retí bá a ṣe lòun àṣà àti kọ́ pé bí bá a ṣe kò bá ṣe Bala ò ní rí nǹkan kan láni. ìdí ni pé ọkùnrin gómìnà yìí ń fẹ́ sá bẹ́ẹ̀ kò sọ ohun tó ń lé òun. ohun tó ń lé ọ̀tọ̀ bẹ́ẹ̀ ọ̀tọ̀ lohun tó ń sọ fáwọn èèyàn tí wọ́n súnmọ́ àti àwọn tí wọ́n jìnnà sí. Bala Muhammad fẹ́ sá kúrò nínú wàhálà PDP ó fẹ́ sá lọ pátápátá kò sì síbi méjì tó wù ú ju inú ẹgbẹ́ òṣèlú APC lọ. kò mọ PDP èyí tó fẹ́ yà sí mọ́ ìyẹn ló ṣe ń pòòyì dẹ̀gìdẹ̀gì bí ìgúnnukó tí ò gbọ́lù. níbi tí ọ̀rọ̀ pé ó ń ṣe Bala ti jáde nìyẹn. Bala Muhammad ni wọ́n jọ ṣe ìpàdé gbogbogbò ti PDP èyí tí wọ́n ṣe nílùú Ìbàdàn láàrin ọjọ́ 15 sí ọjọ́ 16 oṣù kọkànlá ọdún 2025 tó kọjá. gbangba ló dúró sí níbẹ̀ tó ní ohun yòówù tí àwọn Nyesom Wike bá fẹ́ ṣe gbogbo ọfà yòówù tí ọkùnrin mínísítà ìlú Àbújá náà bá fẹ́ máa ta ó ní kó máa ta pé òun Bala ti di adúrógbọfà bí ògiri gbígbẹ pé Esuru Wike ti ṣe àṣejù ó sì ti tẹ́ lọ́wọ́ oníyan àwọn yóò gba PDP àwọn lọ́wọ́ ẹ̀ kò sì sóhun kan tí yóò lè ṣe sí i. ṣùgbọ́n lẹ́yìn ìpàdé wọn yìí tí nǹkan wá dàrú pátá táwọn Wike bẹ̀rẹ̀ sí pé ẹjọ́ oríṣiríṣi Bala bẹ̀rẹ̀ sí rìn sẹ́yìn nígbà tí àwọn Wike sì rí ẹgbẹ́ PDP náà gbà pẹ̀lú agídí àti àṣẹ ilé ẹjọ́. Bala fẹ̀yìn rìn ó sáré gba ọ̀dọ̀ Wike lọ ní Wike bá ní òun ò fẹ́ ọ̀rẹ́ pàjáwìrì pé bó bá jẹ́ nígbà tí àwọn ń jagun náà ló ti wá sọ́dọ̀ òun ni
àwọn ìbámọ̀ pé tàwọn ló ń ṣe, àmọ́ lẹ́yìn tí àwọn ti jagun ṣẹ́gun tó wá yìí, ohun tí yóò jẹ ló ń wá jàre. Nígbà náà ni inú Bàlá bàjẹ́, ó sì rò ó pé òun kò lè dúró tì wọ́n nínú PDP yìí rárá. Ń ló bá bẹ̀rẹ̀ sí í jó ijó burúkú tá a wí yìí, ló múra dúdúdú tó ní ilé àwọn APC lòun ń gbà lọ. Ó bẹ̀rẹ̀ sí í ṣe ọ̀rẹ́ wọn l'Àbújá. Ó rìnrìn títí tó fi dé ọ̀dọ̀ ààrẹ Tinubu. Ó ń fẹ́ kí Tinubu pàṣẹ fáwọn adarí ẹgbẹ́ ẹ̀ nínú APC pé kí wọ́n jẹ́ kí Bàlá gborí wọlé. Kò sí sẹ́nìkan tó mọ ohun tí Tinubu fi dá a lóhùn nílé ìjọba. Síbẹ̀ Bàlá kò sinmi ìrìn ẹ̀, àfi nígbà tó bẹ̀rẹ̀ sí í fọwọ́ lálẹ̀ tó fẹ́ máa halẹ̀ mọ́ àwọn aṣáájú APC ní Bauchi. Ńlá àwọn yẹn bá ní, wá aláwẹ̀ kò sóhun tó jọ yẹn. Ó ní wọ́n bá lé e. Àwọn aṣáájú APC níbẹ̀ ni bóyá Bàlá wá tàbí Bàlá ò wá, ó ti dájú pé àwọn làwọn ní ìpínlẹ̀ náà. APC ni yóò gbàjọba ibẹ̀ ní 2027. Ṣé Bàlá sì ti ṣe sáà ẹ̀ méjì gẹ́gẹ́ bí gómìnà? Bí yóò ti ṣe padà sílé ìgbìmọ̀ asòfin àgbà lókù tó ń wá, àti bí yóò ti fi ọmọ ẹ̀ míì sípò gómìnà, tàbí kí wọ́n fi òun fúnra ẹ̀ ṣe mínísítà, tó fi já pé tó bá lọ tán àwọn EFCC tàbí ICPC kò ní máa túdìí ẹ̀ wò. Àwọn ohun tó ń torí ẹ̀ sá kolobá kiri nìyẹn. Ṣùgbọ́n nígbà tó dé ọ̀dọ̀ àwọn APC Bauchi yìí, tó fẹ́ máa fọwọ́ lálẹ̀, ó sì fẹ́ jẹ ju àwọn oní nǹkan lọ, ńlá àwọn yẹn bá lé e. Lílé tí wọ́n lé e ló fi tó fìbínú padà sínú PDP lẹ́yìn Ṣèyí Mákindé. Ló bẹ̀rẹ̀ sí í búra, tó ń bú ọ̀pá, tó ń bú Ṣàngó pé kò sí ohun tó lè gbé òun kúrò nínú PDP mọ́. Ẹgbẹ́ tí àwọn jọ bẹ̀rẹ̀ ni, ìjà ló dé tí orin dòwe. Àwọn ń jà ní, ọmọ ìyá méjì a sì máa jà, wọn yóò padà yanjú ẹ̀ náà ni. Ó ní òun ò lè kúrò nínú PDP láyé o. Ohun tó jẹ́ kí àwọn Mákindé lọ sọ́dọ̀ ẹ̀ lásìkò ọdún ìtúnu ààwẹ̀ nìyẹn, nígbà tó ní òun sì wà nínú PDP. Àmọ́ nígbà tí Mákindé tún ní ìjà tí àwọn ń bá Wike jà, ìjà àjàkú ni, kì í ṣe èyí tí yóò parí níbìkan, nítorí Wike fẹ́ fọ́ ẹgbẹ́ PDP nítorí ìmọ̀tara ẹ̀ nìkan ni. Bàlá ní kó má sọ bẹ́ẹ̀. Ó ní ọ̀rọ̀ òṣèlú ò rí bẹ́ẹ̀ yẹn. Kò sí bí ìjà kan ti lè le tó tí kò ṣeé parí. Pé Wike tó ń wí yẹn, àwọn tún lè jọ máa ṣọ̀rẹ́ lọ́la. Níbi tí ara ti fún gbogbo àwọn lọ́gbọ́n pé ọkùnrin yìí kò tí ì mọ èyí tó ń ṣe, àti pé ọkàn ẹ̀ kò sí nínú PDP tó ń pariwo yìí. Àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú alátakò pàápàá mọ̀ pé ó kàn ń ja poró ni. Ọfà ti bà á, wọ́n mọ̀ pé ó ń gbé ìjà lásán ni. Ohun tó jẹ́ káwọn aṣojú ẹgbẹ́ ADC lọ́ọ́ ká a mọ́ ilé ìjọba ní ọjọ́ 21 oṣù kẹta ọdún yìí nìyẹn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìṣẹ́gun Túsídéé. Babashir Lawal, ọkùnrin tí wọ́n fẹ̀sùn kàn pé ó fi mílíọ̀nù rẹpẹtẹ gé koríko lásìkò tó ń ṣe akọ̀wé ìjọba Nàìjíríà lábẹ́ Muhammadu Buhari, àmọ́ tó jẹ́ ọ̀kan nínú àwọn aṣáájú ADC ní báyìí ló ṣáájú wọn lọ. Níbi ìpàdé yìí ni Bàlá ti jẹ́wọ́ àrùn tó ń ṣe é gan-an. Ó jẹ́wọ́ ibi tó wà lọ́kàn ẹ̀ láti lọ. Àmọ́ ọ̀pọ̀ èèyàn kò kàn fura sí i nígbà náà ni. Ọkùnrin náà ní òun fẹ́ kúrò nínú PDP nítorí ìjà tó wà nínú ẹgbẹ́ náà. Òun ti sa gbogbo agbára òun o. Òun ti gbìyànjú láti rí i pé ìjà náà parí. Àmọ́ kinní náà ti di ẹgbìnrin ọ̀tẹ̀ tó jẹ́ bá a ti ń pa ọ̀kan ní òmíì ń rúwé. Ó ní PDP ti fọ́ kò látúnṣe pé òun fẹ́ kúrò. Àmọ́ inú ẹgbẹ́ APC ló wu àwọn láti lọ. Ohun tí àwọn ọmọlẹ́yìn òun ń sọ nìyẹn, pé APC ní kí àwọn máa lọ. Ṣùgbọ́n nígbà tí àwọn ń di ẹrù tí àwọn fẹ́ wọ inú ẹgbẹ́ náà, àwọn olórí wọn nínú ẹgbẹ́ ọ̀hún ń fi hàn àwọn pé àwọn kò fẹ́ àwọn. Ohun tó jẹ́ kí àwọn jókòó àwọn jẹ́ nìyẹn. Ṣùgbọ́n nísìnyí tí àwọn aṣáájú láti inú ẹgbẹ́ ADC ti wá, tí wọ́n wá àwọn wá, àwọn yóò ronú èyí tí àwọn yóò ṣe. Ó ní kí wọ́n máa lọ, wọn yóò gbọ́ láti ọ̀dọ̀ àwọn láìpẹ́ rárá. Níbẹ̀ ni Babashir Lawal náà ti sọ fún un pé ilé nílé ẹ o, kì í ṣe àlejò tàbí ọmọ ẹgbẹ́ lásán nínú ADC. Tó bá ti dé báyìí, ọ̀kan nínú àwọn aṣáájú àwọn ni. Síbẹ̀ náà, gbogbo bí wọ́n ti ń sọ yẹn, ibi tí ọkàn Bàlá wà ọ̀tọ̀ ni, inú APC lọ́kàn ẹ̀ wà. Àmọ́ how for do bí ọ̀rọ̀ àwọn olóyìnbó ló fẹ́ fọ̀rọ̀ àwọn ADC ṣe, pé tí a ò bá rí àdán tá a bá fò bẹ̀ṣẹ̀ bọ kò ṣe nǹkan kan. Ṣùgbọ́n àwọn APC náà ti rí, wọ́n sì ti rí ìrìn jáàgbà tí àwọn ADC rìn lọ bá. Wọ́n mọ̀ pé tí àwọn bá rìn sọ́dọ̀ ẹ̀ yóò máa bọ̀ nínú ẹgbẹ́ àwọn, ìyẹn nínú APC.
ìyẹn ló ṣe jẹ́ lọ́jọ́ kejì tí àwọn ADC lọ yìí, ìyẹn lọ́jọ́ kìíní oṣù kẹrin tá a wà yìí, Nentawe Yilwachida tí í ṣe alága APC ṣáájú, ó mú gómìnà ìpínlẹ̀ Kaduna Abba Kabir Yusuf lẹ́yìn. Wọ́n sì lọ́ọ́ bá Bala, wọ́n ní kó má he ìrà tí kò lọ́mọ nínú o, kó má he ìkarahun ìgbín tí wọ́n ti yọ tinú ẹ̀ dànù, kó máa bọ̀ nínú APC torí ohun tó wà nílẹ̀ níbẹ̀ yẹn tó àwọn jẹ. Nígbà náà lọkùnrin alága APC yìí sọ fún Bala pé ṣáà wò ó, inú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà níbẹ̀, tí ò bá ṣe bẹ́ẹ̀ èmi ìbá ti sọ fún ọ. Ó ní kó tètè máa bọ̀ nínú APC, àwọn ń dúró dè é. Níbẹ̀ ni ṣìbáṣìbó ti bá Bala, ohun tí yóò lá lòun ń wá, àmọ́ èyí tí wọ́n tò síwájú èyí ju ohun tó lè lálẹ́ ẹ̀kan lọ. Nígbà náà ni Wike jùkú ọ̀rọ̀ ránṣẹ́ sí i. Ó ní Bala tẹ̀ ń wò yẹn o, aṣẹ́wó olóṣèlú, ọ̀gá àwọn olóṣó ni. Ó ní bó ṣe ń sáré kiri nígbà tí wọ́n fa Bọ́lá Tinubu kalẹ̀ nínú APC níjọ́sí pé kó wá dupò ààrẹ nìyẹn o, tó wá bá òun ní pọ́tá tó ní Tinubu làwọn gbọ́dọ̀ jọ ṣiṣẹ́ fún, tó sì jẹ́ bó ti kúrò lọ́dọ̀ òun. Òru ọjọ́ náà ló tún lọ bá Àtíkù tó sì jókòó tì í, tó ní òun lòun yóò máa bá ṣiṣẹ́. Wike ní tí ẹnikẹ́ni bá ń wá èèyàn gidi láti tẹ̀lé nídìí òṣèlú, kì í ṣe irú Bala o. Gbogbo èèyàn ti wá rò pé inú APC ni Bala ń lọ, ṣùgbọ́n nítorí pé kò sí bí wọn yóò ṣe gbààyàn sẹ́gbẹ́ tí kì í ṣe ní ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ ní ìgbésẹ̀ náà yóò ti bẹ̀rẹ̀. Àwọn aṣáájú APC ní Bauchi tó dènà de Bala, nítorí Bala sọ fún wọn pé tí àwọn bá fẹ́ pín kinní kan nínú ẹgbẹ́ náà 6 sí 4 ni. Èyí ni pé ohunkóhun tí wọ́n bá fẹ́ fi sílẹ̀ nínú ẹgbẹ́, bóyá ipò àwọn kọmíṣánná ni o tàbí owó ńlá kan ni o, bí kinní náà bá jẹ́ 10, òun àti àwọn èèyàn tòun yóò mú 6, wọn yóò sì kó 4 tó kù fún àwọn tó ti ń ṣe ẹgbẹ́ náà bọ̀ tẹ́lẹ̀. Bó bá sì jẹ́ nǹkan 100 ni wọ́n fẹ́ pín, àwọn Bala yóò mú 60, àwọn tí wọ́n sì ti wà nínú ẹgbẹ́ tẹ́lẹ̀ yóò mú 40. Ìyẹn ni wọ́n pè ní 60-40. Nítorí kí leléyìí yóò ṣe rí bẹ́ẹ̀, àwọn tí wọ́n ti ń ṣẹgbẹ́ tẹ́lẹ̀ béèrè. Bala ní àgbàlẹ́tu pé ẹyẹ oko kì í parí lásán, pé ìdí bàbá lọmọ bá a bẹ́ẹ̀. Àwọn èrò tí òun ń kó bọ̀ àti agbára gómìnà tí òun fẹ́ fi wá sáàrin wọn kì í ṣe èyí tí ẹnikẹ́ni nínú wọn lè fọwọ́ yẹpẹrẹ mú. Níbẹ̀ làwọn tí wọ́n ń ṣe ẹgbẹ́ wọn tẹ́lẹ̀ ti tún yarí fún. Wọ́n ní tó bá jẹ́ bẹ́ẹ̀ kó máa gbé agbára gómìnà ẹ̀ lọ, kó máa gbé agbára àwọn ọmọlẹ́yìn ẹ̀ lọ. Àwọn ò fẹ́, nítorí ó ti dá àwọn náà lójú pé àwọn làwọn yóò gba ìjọba ìpínlẹ̀ Bauchi ní 2027. Ohun tó tún fàjà nìyẹn o, tí wọn kò sì tí ì rí yanjú. Yẹn náà ló sì jẹ́ kí Peter Obi di gbádàgbọ̀n tó fi gba ọ̀dọ̀ Bala lọ. Ohun tó wá wà níbẹ̀ báyìí náà ni pé Bala kò tí ì mọ ibi tí ó yà sí. Ṣe nínú PDP tí Wike ti bú tó sì fi ìwé ṣe ń ṣe ni, tóun náà sì mọ̀ pé òun kò lè rí kinní kan nínú ẹgbẹ́ náà níbi tọ́rọ̀ dé dúró yìí. Ṣé ibi tí yóò dúró sí nìyẹn, àbí yóò lọ sínú ADC tí wọ́n ti ń fà á lójú méjèèjì, àmọ́ tí òun náà mọ̀ pé àtúbọ̀tán òun níbẹ̀ kò jọ pé yóò so rere gidi kan. Tàbí nínú APC táwọn tó ní ẹgbẹ́ náà ní Bauchi ń sọ pé àwọn ò fẹ́ yìí ni yóò ti gbé ìtìjú tà tí yóò ta kóró sínú ẹgbẹ́ wọn ni. Bí ọkàn òun náà ti ń ṣiṣẹ́ bíi mọ́tò tí epo fẹ́ tán nínú ẹ̀ nìyí, òun náà pàápàá kò sì lè ṣàlàyé ẹ̀fẹ́ nìkan. Àmọ́ ní tòdodo, bálabàlá bá Bala nídìí òṣèlú ẹ̀, ìyẹn lòun náà sì ṣe ń ṣe bálabàlá. Ọ̀làwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Bala Muhammed tí í ṣe gómìnà ìpínlẹ̀ Bauchi yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ ìrìn àjò òṣèlú ẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.